أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúgbò fún Ọlọ́run àwa tọrọ kẹ́kẹ́ fún gbogbo àrùsí Ọlọ́run tán sípò ọlọ́ba àṣàlùkọ àforíjì fún àwọn àtàǹbẹ̀rẹ̀ ọlọ́ba àfisọ́ ẹ̀sọ́ wọlé abẹ́ kàánà kúnà ẹni rẹ̀ kò fisọ́ ẹ̀sọ́ gbọ́ aláàpọ̀ kọ́ ọ̀lẹ́ àti sí wọlé. ọ̀rọ̀ mi àyàn ni kí ló kan Imam Kabirllahi lẹ́yìn tó fẹ́ dá sí ọkàn mi torí gbogbo àwọn là ń tọrọ ká ṣiṣẹ́ ká jèrè gbogbo àwọn là sì ń tọrọ pé àwọn ọmọ wa tá a bá bí ká má máa lọ lè dọ ọmọ ọlọ́mọ àbí ká má máa lè ṣerun bì kàmá nígbà tó lọ́n ti gbé wọn dé àyè kí wọ́n máa jẹ̀gbádùn. ọ̀rọ̀ mi rẹ̀ dá lórí àwọn Zumuratul Mumineen. Yorùbá ní odò tó bá gbàgbé orísun rẹ̀ ó ṣetán àti gbẹ̀nì wọ́n fẹ́ sí àwọn Zumuratul Mumineen wọ́n fẹ́ sí wọn yè pé odò wọn gbàgbé orísun wọn ta ló orísun Zumuratul Mumineen òun Tajul Adab láfọ́ lóyún ká fi ní adabiyatun abadiyatun sheikhina Tajul Adab adabiyatun abadiyatun sheikhina Tajul Adab wàlí Ọlọ́run tó ká lé tó ká kó tó ká jú ẹ̀ tó ká gbogbo ibi tí ó ká òun nípìnlẹ̀ yín Zumuratul Mumineen àmọ́ yín Zumuratul Mumineen gbogbo ibi tá ẹ bá ti ń dákọ̀ yín àbí ibi tá a bá ti rí yín rántí dákọ̀ Tajul Adab ìdí ni ẹ wá bẹ́ẹ̀ yín Zumuratul Mumineen bẹ́ẹ̀ bá fura yìí pé 20 years sísìn bẹ́ẹ̀ ṣe wà kọ́ yìí o àtìgbà tá a ti ń dínkù àtìgbà tí yíṣu àbú àgbájì yìí tó ti síkò padà àtìgbà yẹn ni ẹ̀yin Tajul Mumineen lẹ́tí rìdíùsì sẹ́yìn Tajul Mumineen ẹ̀yin number 1 tẹ́lẹ̀ ní gbogbo Nàìjíríà ẹ̀yin làkọ́kọ́ àmọ́ ní síbáyé sì tẹ́ bá wo pòsíṣàn tẹ́ ẹ̀sìn ẹ̀ ti ń wá pòsíṣàn ẹlẹ́ẹ̀kẹta báyìí lóòótọ́ odò kan náà lẹ́jọ́ mú pẹ̀lú ẹ̀yin àti àwọn àdàbí àmọ́ àdàbí ti gba number 1 kódà mọ̀ríkàsí tó jẹ́ tó pilẹ̀ látọ̀dọ̀ Sheikh Adam alẹ́ ó ti gba number 1 ó tún ti gba wájú mọ́ yín lọ́wọ́ báyìí kí ló fà á títẹ̀yìn Zumuratul Mumineen fi rí bẹ̀ òun la fẹ́ sí ń gbẹ́rọ̀ pàkọ́ sí i ló dára àwọn kátó máa lérí pé kí ni ń wí kí ni ń ṣe lóòótọ́ àwọn gbogbo nǹkan ló kún ọwọ́ ẹ̀yin Zumuratul Mumineen àṣírí kún ọwọ́ yín gbogbo nǹkan ló kún ọwọ́ yín kò sí téèyàn fi ń bá yẹn jà tẹ̀ ní lọ́wọ́ àmọ́ àwa náà ti tó gbásùn nú ọyẹ́ la fi fẹ́ fún yín mọ̀ràn náà àwọn tó bá lóye àwọn àbí tí Kabirllahi sọ yìí ó tọ́ mà ní. kí ló fà á tẹ́ fi ń dẹni ẹ̀yìn nítorí fà á tẹ́ fi ń dẹni ẹ̀yìn ni pé Yusuf Abu Agbaji tọ́jọ́ mọ kéwu Tajul Mumineen tí Tajul Mumineen tó náà wáá jọmọ kéwu Tajul Adab òun gbà fún Tajul Adab nínú sẹ̀mí Yusuf Abu Agbaji nàbà wà rẹ̀ àtìgbà tí Yusuf Abu Agbaji ti kú tọ́já sí pé ẹ ti wá bẹ́ẹ̀sì lérí Yusuf Abu Agbaji àti Tajul Mumineen àtìgbà wọn lẹ́ ti ń reduce àwọn wàrà ti ń reduce káyọ̀ ọmọ pé kàrámà Tajul Adab lè ń jẹ tẹ́lẹ̀ àfẹ́sìn yín lóye pé bẹ́ẹ̀ sì wọ́n ń reduce yìí 20 years sísìn tẹ̀ àwọn ayé ẹ̀tẹ̀ tẹ̀tí wá di number 3 20 years sísìn báyìí bàbá tó wá rí 20 years sí àfẹ́ lè má gbókọ̀ yín mọ́ o torí pé kí Tajul Adab tó dé lù lọ́rin àbí kí wọ́n tó bí Tajul Adab àwọn àfáà kan ti wà náà tẹ́lẹ̀ already ọ̀pọ̀lọpọ̀ wọn àgbọ̀hún wọn mọ́ kí ló fà tá a fi gbọ́hún wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n ṣàbòsí Ọlọ́run ọba tẹ́sí ń wò yẹn kédú lẹ́yìn alábòsí ẹ̀yin Tajul Mumineen in tí ó jẹ́ di number 1 padà bẹ́ẹ̀ pé kí ni ní tí ó jẹ́ di number 1 padà pé ẹ tètè àtàchì ó kọ Tajul Adab àtàchì ẹ̀ mọ́ kọ nínú ọ̀tọ̀ ẹ̀ máa ń jẹ́ Zumuratul Mumineen ẹ lè máa pa ní Zumuratul Mumineen al-Adab tàbí pé ẹ máa pa ní Zumuratul Adabiyya wal Mumineen tẹ́ bá ti lè fi Adabiyya ó kọ Tajul Adab tẹ́ bá ti lè fi sínú ọkọ̀ yín ẹ̀yìn ìgbẹ́ bọ́ sí number 1 yẹn padà ó kọ kàrámà Tajul Adab òun ní gbé yín tẹ̀ bá mà àwọn ìsìnkú gbogbo bí tẹ́ bá ti ráhùn Zumuratul Mumineen ó kọ àwọn àfáà nìkan wọn ni bàbá ní kinní kan bàbá ní kinní kan wọn èèyàn ti pìlẹ̀ wọn mọ́
ìpìlẹ̀ yìí òun làwọn àdàbí òfin ṣeré làdàbí fi gba wájú mọ́ yín lọ ìpìlẹ̀ yìí òun ni mọ̀ríkà tí òfin ṣeré ni mọ̀ríkà fi gba wájú mọ́ yín lọ ẹ̀yin tí wọ́n fẹ́ fi ìpìlẹ̀ yìí ẹ̀ ti fi ṣeré ẹ̀jẹ̀ ń ta yín lólógbò kẹfà fún mi pé Yusuf Abu Agbayi kò fi ìpìlẹ̀ Tajul Adabi ṣeré nínú sẹ̀mí Tajul Adabi àti Tajul Mumineen wọ́n já mọ̀ pé Tajul Adabi ti jẹ́ kí Tajul Mumineen mọ̀ pé wọ́n mọ ọmọ kan wá o ọmọ tó bá sì mú wá yìí yóò gbókò rẹ̀ ga Tajul Mumineen ó nígbàgbọ́ nù àfa rẹ̀ tí ń jẹ́ Tajul Adabi náà bá ti mọ̀ ọmọ wá náà bá ti mọ̀ ọmọ kan wá lè kí wọ́n sàrẹ̀ lè sọ fáfá ìgbà ọmọ tí mọ̀ ọmọ kan wá sọmọ tẹ́ ń sọ yìí nìyẹn àfa mi àfa òní kèsè lè náà bá tún mọ̀ ọmọ mi ọ̀tún náà sọmọ tẹ́ ń sọ yìí ní àfa mi kèsè lè títí tó fi mú Yusuf Abu Agbayi dé níjọ́ mú Yusuf Abu Agbayi dé ní Tajul Mumineen tó wà lè bá Tajul Adabi ọmọ tó mọ̀ ọmọ kan wá Tajul Adabi ọmọ yìí nìyẹn Tajul Mumineen wá ń kọ́ Yusuf Abu Agbayi ń kéwú títí tí Yusuf Abu Agbayi fi wá dàgbà tó fi wá kó ń lọrin tó lọ sí Ìbàdàn àtúnwá gbọ́nú tàn kókó rà nígbà tí Yusuf Abu Agbayi fẹ́ wá sí Ìlọrin tó ránṣẹ́ sí àáfàá rẹ̀ Tajul Mumineen kó mọ̀ fẹ́ wá sí Ìlọrin wọ́n ní Tajul Mumineen ni ìyìn tó dá kankan ṣe lẹ́yìn àáfàá òun jẹ́ ń lọ bá fà mí o tó bá ní ọmọ bọ̀ wá kọ́ ọmọ bọ̀ tó bá sì ní ọmọ tí ì wá mọ́wùlẹ̀ wa Tajul Mumineen wá lọ bá Tajul Adabi ọmọ ọjọ́ síta ní yóò gbókọ̀ mi ga yóò mọ̀ lóun fẹ́ máa bọ̀ wá lè ṣe kó máa bọ̀ wọ́n ní Tajul Adabi ní sọ fún kó máa bọ̀ tó jẹ́ sí pé Yusuf Abu Agbayi mọ̀ pé Tajul Mumineen ò fi àáfàá àwọn ṣeré àìwá fi ṣeré tó gbà fún àáfàá rẹ̀ àti àáfàá rẹ̀ yìí òun ló jẹ́ wà ń wájú nù sẹ̀mí Yusuf Abu Agbayi àgbà tó ti kú tán tí Yusuf Abu Agbayi ti sípò padà lẹ́yìn ti ju ó kọ Tajul Adabi ẹ ti jùlẹ̀ tẹ́ mọ̀ pé kàámọ̀ Tajul Adabi òun ní ń gbé yín kàámọ̀ Tajul Adabi òun ló jẹ́ máa mí òun ló sọ yín dẹni aṣíwájú èèyàn mélòó ni wọ́n wá sílé kí wọ́n kó dòwe mọ́ èèyàn mélòó àmọ́ tẹ́ bá ti lè fi ọkọ̀ Tajul Adabi sínú ọkọ̀ yín ẹ̀yìn òyìn pé ìpìlẹ̀ yóò tún dìde padà àdàbí ìyàtún abadi ìyàtún lè ṣe ìkìnà Tajul Adabi àdàbí ìyàtún abadi ìyàtún lè ṣe ìkìnà Tajul Adabi ẹ lè máa pa ayé ní Zumuratul Mumineen Adabi àbí kẹ́ ẹ máa pe ayé ní Zumuratul Adabiyya wal Mu'min ní ẹ yóò kọ Tajul Mumineen kù mẹ́ o tó pé Tajul Mumineen yìí gan ó kọ tá a mọ̀ Tajul Mumineen òun ní Zakariya Tajul Adabi ló fún Tajul Mumineen lákọ́bù Tajul Mumineen gẹ́gẹ́ bí Tajul Adabi fẹ́ ṣe fún Sheikh Kamaluddin ní lákọ́bù Kamaluddin ọ̀tọ̀ ló kọ tí àwọn alájàgbà ń jẹ́ tẹ́lẹ̀ nídìí eléyìí asíngbẹ́ pàkọ́ ni o tẹ́ ẹ bá ti lè ṣe eléyìí ẹ̀yin ò rí i pé ẹ bọ́ sí nọ́mbà wà padà ẹ̀yin gbogbo yín pé ẹ̀yin fẹ́ kéwu mọ̀gánná wọn wọ́n fẹ́ kéwu alápínlẹ̀ ké mọ́ wọ́n fẹ́ wílà bàbá làárọ̀ ni odò yín tó gbàgbé orísun rẹ̀ òun ló fẹ́ gbẹ kálẹ̀ orísun yín òun ni Tajul Adabi tẹ́ ẹ bá ti lè rántí Tajul Adabi padà bí Yusuf Abu Agbayi bí ṣe rántí Tajul Adabi nínú sẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ bá ti rántí ẹ̀yin Zumuratul Mumineen tẹ́ bá ti rántí Tajul Adabi bí àáfàá yín Tajul Mumineen bí ṣe rántí àáfàá rẹ̀ Tajul Adabi tí ò lè fi ṣeré ẹ̀yin rí i pé ẹ̀ẹ́dẹ̀ níwájú padà ẹ̀yin náà fura sí àyíjọ́ ò lè rántí ṣàdúrà fún Tajul Adabi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa ń ṣàdúrà fún àáfàá yín tó ń kọ́ yín ké bàbá ní kínní rántí Tajul Adabi ẹ bá ṣàdúrà tata ẹ bá ti lè débi Yusuf Abu Agbayi tẹ dákọ Tajul Mumineen Tajul Adabi tó bá jẹ́ pìlẹ̀ yín tó jẹ́ pìlẹ̀ omi yín tó ṣiṣẹ́ tẹ́ ẹ fi ń jàlùbáríkà rẹ̀ lónìí rántí ẹ̀ gbàtà tí wọ́n fẹ́ gbàgbé odò yín o ẹ̀yin ò yí pé nítorí jẹ́ kémi sí yín gbẹ́ àgbà fún nítorí àwọn ọmọ yín níbà torí gbà táyìn bá jẹ tán táwọn ọmọ yín náà wà lé ń dọmọlé kéwu bòmíì ẹlẹ́dàá àwọn ọmọ yóò mọ̀ fìyà jẹ ẹ̀yin tí wọ́n ṣàtúnṣe yẹn káwọn ọmọ lẹ́yìn mọ́ bá fi dọmọlé kéwu bòmí sọ pé àlùbáríkà tẹ́yìn jẹ yẹn káwọn ọmọ yẹn lè máa rí jẹ ọ̀nà wo làwọn ọmọ lè kéwu àwọn ọmọ yóò fi dọmọlé kéwu bòmí ọ̀nà wo làlùbáríkà yẹn ò fi ní tán òun ni kẹ́ ẹ àtàkì ọkọ̀ àfáàfáà yín tí ń jẹ́ pìlẹ̀ yín mọ́ ọkọ̀ tẹ̀ ń jẹ́ kẹ̀sì máa dákọ̀ ẹ̀ gbogbo gbà òun ni Tajul Adabi ọ̀nà tẹ́lẹ̀ gbà àtàkì ẹ̀ wọ́n ẹ lè máa pẹ́ ayé ní Zumuratul Mumineen Adabi tàbí kẹ́ ẹ máa pe ayé ní Zumuratul Adabiyya wal Mu'min tẹ́ bá ti lè ṣe léyìí ẹ̀ ní tán Tajul Adabi kálé ọ̀káko
tọ́pìkì mi tó ń bọ̀ lórí Tajul Adabi pé ta ni Tajul Adabi gbogbo aláwọ̀ pé ẹni ó kọ́ Tajul Adabi ń ké gbà wọn wà ń kéke òun ni bàbá wọn lẹ́yìn ìgbà náà ni wọn kọ̀ọ̀kan wọn ké mọ́ tààlà fún Tajul Adabi lẹ́yìn ìgbà tí bàbá wọn kọ́ wọn kéwu tán àti pé ìṣẹ̀bí mélòó Tajul Adabi ti lò yìí gbogbo àwọn ọmọ ìgbà àyìn tàti kìíní kan àkànní 33 years ni àkànní 32 years ni Tajul Adabi kú ọmọ ọdún mélòó tó ti ṣáájú sẹ́yìn Tajul Adabi ti lò ṣẹ̀bí kan bì kan yìí níbo kí ló fà Tajul Adabi fi padà wá sáyé irú ṣẹ̀bí Tajul Adabi ti lò rí kó tó di pé wọ́n sì á bí Tajul Adabi sí ìlú Ìlọrin tó já sí pé Tajul Adabi ò fi pẹ́ ara tó fi wá kálé tó kákó tó fi wá tẹ gbogbo ẹ̀ orí tọ́pìkì kan à ń bọ̀ wá lérí ẹ̀ lórí Tajul Adabi iyatun abadi iyatun li sheikhina Tajul gbogbo ẹni bá jẹ́ ní Ọlọ́run tó bá iṣẹ́ Tajul Adabi sí yóò fọ́ fún àbáyẹn pé èèyàn ló ṣiṣẹ́ tó báyìí bọ́lá bá kọ́ wọn lábẹ́ gbóhùn náà lọ́sẹ̀ àánú Tajul Adabi àtàfà àtọkọ́ Tajul Adabi ń ké táwọn èèyàn mọ̀ táwọn padà á sọ̀rọ̀ lérí ẹ̀ tí tọ́pìkì ń bọ̀ wá lérí ẹ̀ ẹ̀yà padà sọ lérí ẹ̀ bọ́lá bá kọ́ wọn láwọn ogun ẹni rẹ̀ yìí náà kó sàlékún oye fáwọn náà ẹ̀yin Zumuratul Mumineen ìmọ̀ràn táwọn arí táwọn yà yín ni o àmọ́ pé lákàbá ẹni gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ yín àmọ́ àti náà ti lọ́lọ́run tayọ gbogbo eléyìí o kẹ tó lè ẹgbẹ́ ṣe gbogbo eléyìí fún wa ẹ lọ àkábá ni ẹ lọ ẹ kọ́ wádìí wọn wájú Ọlọ́run pé tálẹ́nì yìí gan Ọlọ́run wàá jẹ mọ capacity àwa náà o ti lẹ́ẹ̀fi jòkó ara ẹ̀ jẹ́ tó yẹn ti bá jòkó ara ẹ̀ jẹ́ àwọn náà ti lọ́lọ́run dá ẹ pé Ọlọ́run lábáyá tí ó jòkó ara ẹ̀ jẹ́ bá a fìyà báyìí ìyàtọ̀ tọ́ sí ni bá a fi jẹ́ ìmọ̀ràn tá a fún yín tó bá wù yín ẹ gbọ́ tó bá wù yín ẹ gbà tẹ́ bá gbà òun ní ojú oore fún yín ti láéláé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim.